ní tó fi jẹ́ pé gbogbo ọkùnrin tó bá ti wù mí wọ́n tún máa padà lọ bá búrò mi. Why? Oh, so we should have waited for her to kill herself before we rescue her? The question now is not whether she did it or not, because we are sure she did. No! Maria did not kill her sister! What are you insinuating? What I'm trying to say is, what do you know about Iretolu's death? So at this point in time, kò sọ̀rọ̀. Ìwọ obìnrin ṣá, lórí tó ń sọ̀rọ̀, ṣọ́kùnrin ni wọ́n obìnrin ni mímí ò ráyè gbogbo ìṣìtẹ́ kóra yín sí. Báwo ló ṣe máa ronú nǹkan báyìí sí ọmọ ìyá ẹ̀, sí àbúrò ẹ̀? Kó dá náà. Sórí ẹni tọ́lọ́run bá pè ní Mẹ́kà, tó bá fẹ́ fi agídí lọ, kó tó fẹ́ fa agídí lọ bí ìwọ yìí. Kó ti lọ tu owó jọ káàkiri, kó ti rí owó. Kọ́ wá ní kó ń pálẹ̀ wá sí immigration, á ní ẹ̀ máa jábọ́ sórí. Something seems quite strange. Devin says that carry out lórí Moriwe. Ó jẹ́ ká mọ̀ pé DID ló ń ṣe.